Esa Odo níjọba ìpínlẹ̀ Ògùn ẹ kú ọdún òní ayọ̀ ẹ kú ọdún èní ẹ kú ọdún èní àbá ẹ̀yọ̀ àṣeyí ìṣẹ̀mí ẹ kú ọdún èní ẹ kú ọdún èní lórúkọ Jésù ló ṣe púpọ̀. ọmọ aláṣẹ pẹ́pẹ́pẹ́ laṣọ àwọn ọ̀tọ̀ ẹlẹ́gẹ̀tì ẹ̀mí laṣọ àwọn ìjẹ̀ṣà àpáàdì ní ṣáájú onífọ̀n akíndóyin Bùkọ́lá Grace ọlá Olódùmarè òní kẹ́júkú ẹlẹ́gbẹ́ ẹja lọ ẹjáre lé ọmọ ọlọ́jọ́ bí ẹjáre lé ẹnìkan mi onínúure bóyá lẹ́mọ̀ pé òní gan ni ọjọ́ bí akíndóyin Bùkọ́lá Grace ayé akíndóyin Michael olùkọ́ kan pàtàkì ní Ìkórè high school náà ni mò ń bá wí màmá àmọ́yìn mo ní agbẹ́dí àgbèjì ọ̀rẹ́ náà agbẹ́dí rẹ̀ kalẹ̀ ara ló máa fi san olóòkú ọdún màmá àmọ́yọ̀ màmá àmọ́ríre ayẹyẹ àádọ́ta ọdún kì í ṣe kéré mímọ́ wa bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni àjọ kẹsẹ̀ ń bọ́kọ ẹ ló pè mí bò ń kẹ́lẹ́ Olúyẹmí ọmọ aláṣẹ wá báǹkì ìyàwó mi wá báǹkì ẹlẹ́yin ijó ẹgbẹ́ dúdú yẹmí ọmọbìnrin tó dé láwọ̀ tí ò lẹ́jọ́ nú ẹ wá bá mi kìyàwó mi ẹni ọláyẹ lọ́jọ́ gbogbo lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ tí ò sówó lọ́jọ́ ẹnu gbẹ lọ́jọ́ tí ò sí kankan ẹni tá a jọ ń jẹ gúre tá a tún jọ ń jẹja ẹ bá mi káyà mi tó jẹ́ olùbámidámọ̀ràn tí ò lẹ́lẹ́gbẹ́ oníbòkó kéèpì níbòkó kẹ̀kọ́ á ní kọ́kọ́ ó jẹ kọ́mọ ó jẹ ẹ wá bá mi kí abánidámọ̀ràn tí ò pé méjì akíndóyin Michael kì í ṣolólùfẹ́ rí ọ̀wọ́n ó wá ní kí n kí ó ní kí n kì í kérélédélé bí ẹ jáde lé bàbá rẹ jáde bí wọ́n gbé bí ẹ lọ́mọ Esa Odo jìnnà débi ká wá wọ mọ́tò níbẹ̀ ọlọ́kú ọdún ọmọ Esa Odo ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ wọ́n ní jẹ́sà òṣèré níyàn ọmọ onílẹ̀ òbí èyí tó bá jẹ́ tẹni awọ̀ sápò ẹni èyí tí ò bá jẹ́ tẹni awọ̀ sínú gbẹ̀rẹ̀kú wúrà fi jẹ́ Bùkọ́lá Grace ó kú ọdún ọmọ arákògbòbì ṣe bẹ́yìn lọ́mọ olóbì tó kọ̀ bàbá yín kékeré ọ̀wọ́n kì í jẹ́ kọ́ yangan àgbàlagbà wá wọn kì í jọ ká bàbá ẹbí yẹn bá mọ bí èkùrọ́ bí òjò ó kó ló ẹjẹ́ lọ fọ́ọ̀mù Esa Odo jẹ́ torí jẹ̀sà kì í jẹ kàbí yan ìsàbẹ̀ ní tẹ̀mí ilẹ̀ wọn bá torí ẹni wá ọmọ bá wájú torí ẹni lọ bàbá yín elébúté gba yìí ló bòkun àkàrà gbogbo ẹ̀yẹ́ gba yìí ní jẹ̀sà kékeré àdòdò tẹ̀yẹ́ gba yìí ní sọdá Mọ́kọ́lá Bùkọ́lá ní bàbá yín tó bá wà gbà jẹ̀sà báwọn sọ sí bẹ̀rẹ̀ tó bá wù wọn lákẹ́ báwọn sọ sí sọmbọ́ lọ́tàn pẹ́pẹ́pẹ́ lásọ àwọn ọ̀tẹ̀ ẹlẹ́gẹ̀dì ẹ̀mí lásọ àwọn jẹ̀sà èmi ọmọ bíi Àbẹ̀ní ti rọ̀ wọ́n gógó ike ìjọba ìlọ́jà ni ó rà fún wálé kí n róun fi jóló ilé abá tó bí ẹ lọ́mọ kò sí ìrànjìṣà tó máa jólóye tí ó dùn èyí ẹ̀yìn tó bí yín lọ́mọ Grace mo nírànjìṣà ló sì tòlótòló ẹrú bàbá yín ló sì pẹ́pẹ́yẹ mo ní òṣèré ni yín olóbì ìṣèdè òṣèré ni yín olóbì ìṣẹ̀fà ló kú ọdún òṣèré ni yín ọmọ olóbì ìṣẹ̀dínlógún ilé ọmọ ọláàánú ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ ilé ọmọ ìjẹ̀ṣà tí ò rí dí ìsáná ilé lọ́mọ ẹrú ọwá tí múná roko aya akíndóyin ilẹ̀ Bùkọ́lá Grace nílé bá bá yín òkúta kan ẹgbàá kan ni òkúta méjì ẹgbàá méjì òkúta mẹ́ta ẹgbàá mẹ́ta òkúta mẹ́rin ẹgbàá mẹ́rin tí a bá yín òkúta márùn ẹgbàá márùn òkúta mẹ́fà ẹgbàá mẹ́fà òkúta méje ẹgbàá méje òkúta mẹ́jọ ẹgbàá mẹ́jọ òkúta mẹ́sàn ẹgbàá mẹ́sàn èèyàn tó bá sá mẹ́wàá ló ṣerú ọwá pé ọlá àníró ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ Olúbùkọ́lá Grace ayálédòyìn ọyá tẹ́wọ́ jẹ́ ń súre fún ẹ àfẹ́pá lọ́mọ aráyé ń fẹ́ náà ọmọ aráyé ò ní fẹ́ ẹ pa ìwọ ò ní tètè kú kí ìwọ kó lè máa ròyìn iṣẹ́ eré ọwọ́ Ọlọ́run lọ́lá Olódùmarè ìwọ wà á ní kẹ́ńjúkú àgbẹ̀ ewu ní tìrí àdàgbà ó mu nítòsí àgbóra kòrò tìkì torí bá lẹ́ ò bá lẹ́ òrò yìí fò èmi olólùfẹ́ rẹ̀ ọ̀wọ́n ìyẹn akíndóyin Michael ó ní kí n fèyí kì í dédélé ọmọ aláṣẹ ló kọ tèmi àlàbá yín tí ò ní bèjì rí ó dẹ́rẹ́ bára wa ṣe ẹjẹ́ àjọ sàfihàn.